ní Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe number one, Bísí Ológe number one ni ẹ máa wò wọ́n. The celebrant will now come forward. The celebrant and husband will now come forward. We are on page 11. Àdúrà fún ọlọ́gbọ́n ìlú. Gbogbo ìjọ òun ni yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ kí ó yẹ ẹni tí ó pa ọ́ tó kíyèsí ẹni tí ó pa ẹsẹ̀ rẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ Olúwa ní olùpamọ́ rẹ̀ Olúwa ní olùkí rẹ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀ olùdó pa ọ́ nígbà ọ̀sán tàbí òṣùpá nígbà òru. Olúwa oníwèé ìránṣẹ́ rẹ̀ yìí ìyá àfihàn ọlọ́pàá wà nínú ilé ẹ̀ ní ibùsùn tí ó dé yìí nínú ìrìn àjò ayé rẹ̀. Ìran létí wípé ilé ayé kì í ṣe àwa ìlọ. Ìwọ ni wọ́n ṣó ní àìkú àìrí àìdíbàjẹ́ àti àìyípadà. Jọ̀wọ́ fún ìránṣẹ́ rẹ̀ yìí lókun àti agbára láti sì ọdẹ òkè mi rè láyé tó bẹ́ẹ̀. Kí ó lè jèrè ìjọba ọ̀run rẹ̀ láti máa bá àwọn orúkọ jù ìyọ́lógo nínú ògo rẹ̀ àìnípẹ̀kun.
lórí ọmọ rẹ̀ náà Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ọlọ́run àti bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, àwa ń dúpẹ́ lọ́wọ́ rẹ fún ẹbí rere tí o ti fi fún ọmọ rẹ yìí àti fún ọ̀rẹ́ rẹ gbogbo lórí òun àti àwọn ará ilé àti àwọn tí ó fẹ́ ẹ. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ rẹ tí o ṣe fún àti gbogbo àwọn tí ó jẹ́ àǹfààní iṣẹ́ rere rẹ̀ lára rẹ̀. Àwa ń dúpẹ́ fún agbára ẹ̀mí ìdúróṣinṣin àti ìgboyà, ọgbọ́n àti ìtẹ́lọ́rùn èyí tí o fi ṣe é lọ́ṣọ̀ọ́. A dúpẹ́ fún àlàáfíà àti ìlera ara tí o ti fi ràn án lọ́wọ́ títí di ọjọ́ òní, tí kò sí àbámọ̀ nínú ayé rẹ̀. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ pé kí o dárí gbogbo ẹ̀ṣẹ̀ láti ìgbà èwe rẹ̀ èyí tí ó ti dá láìmọ̀ nípa àìlera ẹ̀dá wa nítorí ìtóye ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Jọ̀wọ́ fi oore ọ̀fẹ́ rẹ fún ọmọ rẹ yìí lọ́pọ̀lọpọ̀ ní ìyókù ayé rẹ̀, kí ẹ̀mí mímọ́ rẹ sì máa gbé ró nígbà gbogbo. Àwa ń tọrọ nǹkan wọ̀nyí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run Olódùmarè, ìwọ tí o ti yan ìdílé kan fún ara rẹ nínú Jésù Kristi ti ṣe Ádámù ti ẹ̀mí láti dùn gbogbo orílẹ̀-èdè ayé nípa rẹ. Jọ̀wọ́ fi àyè ojú àánú rẹ wo ọkọ, ẹbí, ọmọ àti ọmọ rẹ yìí ní àfihàn ọlọ́pàá àti olórí rẹ̀ tí í ṣe àjọ̀dún ọgọ́ta ọjọ́ ìbí lónìí. Jẹ́ kí ayọ̀ ọjọ́ òní jẹ́ ayọ̀ fún ọmọ rẹ wọ̀nyí. Ṣùgbọ́n irú ilé ayọ̀ báyìí ká ní gbogbo àwọn tó ní inú dídùn sí ọmọ ìkejì wọn. Má sì jẹ́ kí èṣù tàbí ayé bá yọ ọmọ jẹ́. Ṣùgbọ́n jẹ́ kí iye àti irú ayọ̀ báyìí ká ní gbogbo àwọn ọmọ rẹ. Jẹ́ kí ìgbé ayé olúkúlù rẹ lè mú ìrìnbá àwọn orílẹ̀-èdè kí ó sì kúrò fún báyìí lọ́wọ́ gbogbo lórí Jésù Kristi Olúwa àti olóore wa. Olúwa, kúkúrú lọ́jọ́ ayé wa tàbí gígùn ni, ṣe wá ní tìrẹ. Fi àmì ìyè rẹ sí ọmọ rẹ yìí, Mrs. Dọlápọ̀ Akíndolúrẹ̀ lára. Ràn án lọ́wọ́ kí ó jẹ́ tìrẹ, àní tìrẹ nìkan ṣoṣo. Jọ̀wọ́ sì ń la aginjù ayé yìí já láì farapa. Nínú gbogbo rẹ̀, ṣe iṣẹ́ rẹ̀ ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí òun àti gbogbo wa gba ìdáláre níkẹyìn ayé wa nítorí ọmọ rẹ Jésù Kristi Olúwa àti alágbàwí wa.
the family will now come forward to sing the next thing. A lè darapọ̀ fún wọn láti kọ orin yìí. Page 12. The hymn of page 12.
wá fún ìjọ. So we pray for them. Lẹ́yìn tí a bá ti gbàdúrà fún wọn, wá dúró níwájú gbogbo wa pátápátá àwọn àpamọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ kọjú sí kábàdúrà. Mrs. Dọ́lápọ̀ Ògúndolérè àti Engineer Akíndolérè àtẹ̀yìn ọmọ kí Olúwa tó kù sí fún yín, kí ó pa yín mọ́, kí Olúwa ṣe ojú rẹ̀ fún mọ́lẹ̀ sí lára. Lágbára Ọlọ́run máa ṣáájú yín, lágbára Ọlọ́run máa tì í lẹ́yìn. Ẹ ti wá síwájú Ọlọ́run lónìí pẹ̀lú ọkọ̀ ọpẹ́. Ọlọ́run àti ọgbà ọpẹ́ yín. Ẹ máa lọ láti wájú ipá láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Ògo Ọlọ́run á sì máa farahàn nínú ayé yín. Lórúkọ Jésù Kristi, ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́run àti dá yín lọ́lá. Oore ọ̀fẹ́ Ọlọ́run, ọrọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run àgbà ní yín lórí. Lórúkọ Jésù, ìlérí Ọlọ́run fún rere. Ọlọ́run yóò sọ pé òun yóò sọ àgbègbè wa ní ńlá. Lórúkọ Jésù, Olúwa sọ àgbègbè yìí ní ńlá. Gbogbo tẹ́ ẹ ti ṣe, gbogbo tẹ́ ẹ ní, kò ní di òfò mọ́ mi lórí. Lórúkọ Jésù Kristi, àwọn tó bá dúró lórí wa, Ọlọ́run sọ fún àtún agbára wọn ṣe, Olúwa tún agbára wọn ṣe. Ẹ fi ìyẹn kó òkè bí ti ẹ sáré kò ní ẹ̀yìn, ẹ rìn àárẹ̀ kò ní mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí fún mi. Children, it is well with you. You will not fail. You will not fall. You will not fall. Honor, glory, and adoration be unto the Lord on your behalf. And we pray that goodness and mercy shall follow you all the days of your life. In the name of Jesus. The presence of God will be with you. In all you do, the presence of God will be with you. Even when you walk in the shadow of the valley of death, you will fear no evil, because the presence of God will be with you. The light and the countenance of God will shine through you, and no evil will befall you, in the name of Jesus. In Jesus' mighty name, we are praying for you. Amen. Gbogbo èyí tí ẹ wá lónìí, ẹ fẹ́ wá láti bá àwọn ọmọ Ọlọ́run dúpẹ́ ní pàtàkì Mrs. Dọ́lápọ̀ Ògúndolérè. Olúwa yan ọrẹ yìí sí mímọ́. Ẹ ò ní táwọ́ ná. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.